mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ tí ò dáa lẹ́nu ìyàwó ilé lẹ́nu ìyàwó landẹ̀ ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ rádaràda mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́nu ìyàwó landẹ̀ kẹ́ ẹ gbọ́ lẹ́nu ìyàwó ilé. ẹ wo bẹ́mi ṣe wà yìí ìyàwó ilé ni mí o ìyàwó landẹ̀dẹ̀ ni mí. o ṣe lójú Mary ló ti sọ àbí. bẹ́ẹ̀ ni lójú Mary àtọjú bàbá tí ni mo ti sọ. Wòkìmọ̀ Yorùbá TV. Bàbá tí dẹ ni àwọn ò mọ̀ pé ìyàwó landẹ̀ ni mí pé ipò olóró àwọn ò mọ̀ wípé wá o. Míwẹ̀ ti ṣe lọ́dún ìtàn. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe tán nìyẹn ṣá. rárá o lẹ́yìn ìgbà tá a ṣe tán kọ́ nìyẹn o. tó. nígbà wo nìyẹn ṣe. bàbá tí send request ọ̀rọ̀ náà kan ìyá mo ń gbọ́. so a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní play game ìwọ Mary Gold yìí ìwọ ló kọ́ bọ́ aṣọ ìwọ ló kọ́ bọ́ aṣọ ìwọ Mary Gold yìí ìwọ ló lọ sọ́ọ̀kì oko bàbá tí. bàbá tí sọ bẹ́ẹ̀ fún mi. ìwọ ló even though bí bàbá tí ṣe ń díẹ̀ mi ìwọ ló ń díẹ̀ bàbá tí ò ń díẹ̀ sí. tí bàbá tí sọ fún mi lọ́sàn-án yẹn ni wípé ó ní dáadáa yìí ò sọ nǹkan kan pé kì í ṣe ọmọ tó bẹ́ẹ̀ bá kan pé yí pé Mary ló ń sọ gbogbo ẹ̀. Mary Gold ìwọ ló ń díẹ̀ bàbá tí sí mi òun ló ń díẹ̀ even though kémi àti bàbá tí kí n tẹ̀ tó fìrì mọ́ bàbá tí gan bóyá mo ti mú bóyá mo ti máa mú ọtí bóyá mo ti máa mú bíi 8 shots. ó mọ̀ mọ̀ ọ̀rọ̀ àwọn méjì. tó tẹ̀jọ́ lọ rà tó ló sọ fún ọkọ yìí pé ẹjọ́ lọ ra gbó. Mary Gold àti bàbá tí ló smoke èmi ò bá wọn smoke. òkè Mary náà mú gbó. bẹ́ẹ̀ ni mà Mary Gold àti bàbá tí ló smoke lọ́jọ́ yẹn. so kí tó lè ṣe nǹkan tí Mary Gold ń díẹ̀ mi sí because ó ń díẹ̀ mi fún àwọn hard thing. ṣẹ́rí Mary Gold yìí ikú pa ni èèyàn ní bó ṣe wà yìí ẹni tó bá pàdé Mary Gold tó bá pàdé ejò kí lẹ́yìn ó pa Mary Gold wọ́n fi ejò yẹn sílẹ̀ kó máa lọ. ẹjọ bàbá tí ó yẹ kó join kìíní ni má pè mí sórí fóònù. bí àwùgán ló da àgbèrè sí ẹ lára bẹ́ẹ̀ yẹn àmọ́ ẹlòmíì máa ń fi àgbèrè ṣèyàn ó ní possible. kó dágbére kọ́kọ́ sí mi lára o. ikú pa ni ẹ̀dá ni. bẹ́ẹ̀ ni mà ṣé rí ọjọ́ yẹn mi ì fẹ́ play game yẹn ìwọ Mary yìí ló sọ fún mi wípé kí n play náà pé kí ló wà ń bẹ̀. ìwọ the same Mary yìí ó wá bring back ìgbà tí nǹkan tí ọkọ mi ti ṣe sẹ́yìn ló sọ fún mi pé ṣé mi gan mọ̀ kan tí láǹdẹ̀ gan ń ṣe ni. ìgbé ṣe bí láǹdẹ̀ àti lágbájá ti play irú géèmù yìí rí náà. wípé kí ló wà ń bẹ̀ ó dẹ̀ dárúkọ ọ̀rẹ́ wa yẹn náà torí pé wà tẹ́ ti jọ play rí wípé so kò sí ẹ̀rù rẹ̀ ń ba èmi lọ́jọ́ mo ní Mary because mo mọ̀ pé géèmù yẹn is a dirty game kò dẹ̀ kí n ṣe géèmù tí mo like rárá àti rárá ni géèmù yẹn truth or dare ó ti pẹ́ normal game to everybody mọ̀ randomly ni. àti ìyàwó ilé náà mo ṣe ìyàwó ilé náà máa ń ṣe. kò sẹ́ni tí ò lè ṣe ẹlòmíì ẹni tó bá wù. Sorry, because olóòlò kọ́kọ́ fọ́ọ̀kì ẹ̀ ìyàwó ilé dẹ̀ wà ń bẹ̀. okay ó dẹ̀ bọ́ṣọ nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní play game ó bẹ̀rẹ̀ sí ní díẹ̀ ó ń díẹ̀ mi pé kí n ṣe kan fún bàbá tí èmi náà ń díẹ̀ padà gbogbo nǹkan tó ń díẹ̀ mi. pé n tó sọ pé Mary Gold ń lo àfọ̀ṣẹ ó possible máa sọ̀rọ̀ lọ èèyàn lè lo àfọ̀ṣẹ sọ̀rọ̀ náà ó yẹ kó ọmọ ní mo gbọ́. ó lo àfọ̀ṣẹ mà. ó lo àfọ̀ṣẹ ló ṣe workout ó lọ àfọ̀ṣẹ ni kì í ṣojú lásán máa sọ̀rọ̀ lọ. pé ó díẹ̀ mi fún bàbá tí ní láti pé kí bàbá tí fún mi ní dọ́gì. bàbá tí wọ́n sọ fún mi pé ṣó mọ̀ pé kò sówó lọ́wọ́ àwọn ọmọ because ọjọ́ eré àkókò sówó kọ̀ọ̀kan lọ bàbá tí ò dẹ̀ mọ tí mu bàbá tí wà ní òkè kò sí wàhálà bàbá tí ò mọ tí mu. bàbá tí wà ń sanwó mugun. bàbá tí ní kò sówó lọ́wọ́ àwọn ọmọ yes ma bàbá tí wà mú kọ́ńdọ̀mù wọn jáde ọkọ bàbá tí gò lé lọ́jọ́ yẹn mà tí bàbá tí bá wà níbí báyìí wọ́n lè àwọn gọ́lẹ̀. bàbá tí mo ti sẹ́ǹdẹ̀ ní request wọ́n ló tí accept ẹ o wọ́n ló kú ẹ ò lé ńjọ́ yẹn máa gbọ́ mò ń gbọ́. ọkọ bàbá tí ò lé lọ́jọ́ yẹn o. òǹkókó ẹ̀dẹ̀ kéré. so gbà tí ó díẹ̀ mi pé kí bàbá tí fún mi ní dọ́gbọ́n bá sì wá mú kọ́ńdọ̀mù jáde
mo wá sọ fún bàbá tí mo ní nǹkan tó ṣe ipe ẹ̀ nílé fún mi ní dọ́gí o ipe mo máa jókòó lé yín ni o. bàbá tí wàá sọ fún Mary pé kí Mary kọjú sí ara ògiri. but gbogbo ìgbà tó ló máa jókòó lé orí oko bàbá tí yẹn wọ́n ti rọ ẹ lọ́tí yó. kò sẹ́yìn bọ̀dì tó rọ èmi mo máa mọtí dáadáa mo mọtí mu tí mo bá háì mo máa mọ̀ pé mo háì mu. ó wà conscious gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni mà. ṣé tó fi jókòó lé nítorí dọ́gì wọn lè ṣe. èmi àti bàbá tí ò ṣe dọ́gì o bóyá àwọn gbòmọ̀ kan tó ń jẹ́ dọ́gì o. òkè jíjókòó lé mi ojókòó lẹ́sùn. mo kàn jókòó lé wọn gan ní láàpsì ni mà. mo jókòó lé wọn ní láàpsì ni torí kí Mary lè rí nǹkan kí Mary lè wò ó pé bóyá èmi àti wọn ṣe nǹkan. tí bàbá tí bá wọn gbà kí bàbá sì jáde náà. bó ṣe ẹ plan pé ẹ fẹ́ lọ sẹ́ẹ̀tì bàbá tí ìyọ̀ ọ̀pù àbí kí ni tó ń ṣẹlẹ̀ bí ìgan. mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra èmi ò even though bí ọ̀rọ̀ yẹn gan ṣe ṣẹlẹ̀ I don't understand nǹkan tí Mary sọ fún mi ni wípé òun fẹ́ lọ invite bàbá tí fún program ẹ pé kí wọ́n bóun ṣe MC mà. bọ̀dẹ́ lo language kan yí pé ó dà pé bàbá tí ti mọ̀ kí ló mọ̀. ìgbà tẹ́mi àti Mary ń sọ̀rọ̀ ni. ok máa sọ. so bọ́wẹ̀ ọjọ́ yẹn dẹ̀ ní tí Mary sọ pé òun sunu kitchen àsùn ọ̀dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn mà èmi àti Mary àsùn ọ̀dọ̀ bàbá tí ọjọ́ yẹn á kúrò lọ́dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn àsùn lé bàbá tí and everything tá a ṣe ń bibẹ̀ yẹn inú kitchen bẹ́ẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ mà. even though both game ipe Mary God òun ló dáná òun ló mọ bàbá tí òun ló ń dáná lọ́dọ̀ bàbá tí. so gbà tó yí oyè bàbá tí ń dówó lọ́wọ́ òótọ́ ni Mary kọjú sóògiri àbò òun ò ní. yes ma bàbá tí ò dó mi mà. oko kan jókòó lé oko ẹ̀ ní oko. mi ìjókòó lé oko mo jókòó lé bàbá tí lẹ́sẹ̀ ni mà bàbá tí ò dó tí bàbá tí bá wọn ìgbà kan jáde kan sọ̀rọ̀ bàbá tí ò dó mi. no bàbá dì ti sọ pé àwọn du ẹ má wọrí nípa pa yẹn ẹ ká sọkan mi wọ́n ti sọ pé àwọn du ẹ má wọrí wọ́n ti olóhùn ṣe dọ́gì. wọ́n làwọn ṣe dọ́gì sọkan mi má wọrí. wọ́n ní ẹ wọ́n ti sọ. má wọrí nípa sọkan mi má wọrí nípa. bóyá mi wàá mú ìgbà tó ń ṣe máa o. o lè má mọ̀ ìwọ sọkan mi kúrò lórí yẹn. so after that a dẹ̀ kúrò ń bẹ̀ ó kálukú dẹ̀ gbalé ẹ̀ lọ kò dẹ̀ sí kankan látàgbà yẹn èmi àti bàbá tí ìgbà mi ti Mary God bá kó lé ní àpé kí n pe bàbá tí pé àkí bàbá tí ra pizza fún wa àbí kí ní èmi àti bàbá tí ò sọ̀rọ̀ àkí text gan tí Mary God tó bá wà lọ́dọ̀ mi òun ló máa ní kí bóun kí n message kí n bóun pe bàbá tí even though gbà mí gan lẹ́kọ̀ọ́ òun gan ló pe bàbá tí tó máa gbé fóun fún mi. so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn mà. báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jáde. ṣé ibi tí mi ò nǹkan tí mi mọ̀ nìyẹn èmi àti Mary God àti bàbá tí nìkan la wà nínú ilé lọ èmi àti Mary God àti bàbá tí nìkan la wà bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn. ó ní bàtà ìdúrà yín pé dírẹ́fà wà ń bẹ̀. wọ́n ní dírẹ́fà wà ráǹdì bẹ́ẹ̀ ni. kò sí dírẹ́fà kankan láráǹdì mà kò sí anybody láráǹdì èmi bàbá tí àti Mary God la wà nínú ilé yẹn. àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan la wà nínú ilé yẹn. Mary God ló sọ fún mi wípé òun máa bá mi pe nọ́ọ̀sì mi pé òun máa bá mi pe nọ́ọ̀sì òun pé kí nọ́ọ̀sì òun wá treat mi. nọ́ọ̀sì ẹ̀ dẹ̀ treat mi nọ́ọ̀sì ẹ̀ sọ pé àwọn máa treat mi fún 3 days. kálẹ̀ fún mo dọ́dọ̀ Mary God lé ní second day ni mo padà kúrò ń bẹ̀ o. second day even though mi ti ìgbàbẹ́rẹ́ mi tán lọ́dọ̀ nọ́ọ̀sì yẹn o. because mi mọ 4 days mi mọ 5 days tó yẹ pé mo wá sùn nílé òun. èmi ò sọ pé wá sùn 4 days síwájú ilé tèmi o mo fi yín lẹ̀ sílé mi ní ìdẹ̀mú iye ọjọ́ tó sùn. bẹ̀tù wà ló sọ pé mo lo 5 days now ó sọ pé ò mọ iye ọjọ́ tí mo sùn bẹ̀ mú mo ń gbọ́ nínú àwọn voice nínú àwọn interview tó ń ṣe pé mo wá sùn 4 days 5 days nílé ẹ̀ now. àwọn tó sọ pé olò náà ni kò lọ bèrè lọ́hùn torí nǹkan tí mo sọ ń gbọ́ fi ń lẹ̀ mo lọ. ìwọ gbogbo fúnra lára ẹ̀ mo sọ mo gbọ́ náà ṣé mi gbọ́ ni. lára kúrò lórí ìyẹn eléyìí tó tún sọ lọ́wọ́ yìí ni kò tún jẹ́ ká sọ nǹkan tí mo ṣe jáde fún ẹni ẹ because ẹ ti fẹ́ yà mí wèrè. nítorí ọ̀rọ̀ ẹ ti ẹ ṣẹlẹ̀ mọ́ sí ẹ wá sílé mi tó wá ń pariwo ládùúgbò pé èmi mo dàárín ìwà àti boyfriend ẹrú èmi mo lọ ọ̀rẹ́ wa tó lọ sọ̀rọ̀ ẹ rí àtáàkì ìgbà tó rọ̀ làǹdẹ̀ yìí náà tún ṣẹlẹ̀ mi ìtúwọ́ lè dákẹ́ àdàbí tí bá lọ́nú méjì pẹ̀lú ẹ ló kù àbí mo fẹ́ kí ni ẹ dàrú òun ló kù láàrin èmi àti ẹ̀kọ́ nídìí kí n sọ̀rọ̀. ṣé orí nǹkan táláṣàbí ṣe fún ẹni màmá fún ẹ láyọ̀n kí màmá ó fún ẹ láyọ̀n. màmá jí láyọ̀n fún ẹni.
ọmọ tó ṣe ọmọ tí mo ṣe fún ẹ lion ìgbà tẹ́mi náà wà ní sisi mo nawọ́ tó gbẹ mo nawọ́ tó ti paralyze mo lo gbà mí dáadáa but mi ìwọlé ọkọ pín ṣe ṣe alo mẹ́rin bẹ́ẹ̀ yẹn dára sí mi ṣáà ìtọ́ sí ẹ dára sí mi. dára kọ́ ló rẹ́rìn o. no mf ó dà pé bóyá fàájà ló rẹ́rìn o. fàájà ló rẹ́rìn àwọn náà rẹ́rìn. tó bá béèrè láti mọ̀lẹ́ dédé géètì mo ń pín báyìí mo ń polówó ẹ̀ kiri ni but mi ò wọlé ọkọ kí n ṣe ṣìnà rí. mo á bí ẹ lérè pé dára kí ló tó fẹ́ pa làǹdẹ̀ kò tí ì dá mi lóhùn. mi ò pa làǹdẹ̀ o látìgbà tí mo dẹ̀ ti dọ́dọ̀ làǹdẹ̀ ò lè sọ fún mi pé òun ká mi mọ́kùnrin rí àbí mo ṣe ṣìnà rí lábí òun. èmi ò mọ ibi tí làǹdẹ̀ ti ń gbọ́ rúmọ̀ mi màá tó fún làǹdẹ̀ ní rúmọ̀ làǹdẹ̀ ò lè sọ fún mi pé látìgbà tí mo ti délé òun pé òun ká mi mọ́ ṣìnà àbọ̀ òun gbọ́ pé mo ṣe ṣìnà rí àbọ̀ rí mi. tó bá yẹ ní ti bàbá tí kò fún ẹ dọ́gì àdèmọ̀ pé mistake mary ni. ṣé o rò pé tó ṣe pẹ̀lú bàbá tí yẹn ṣe ókè ò ṣe ṣìnà rí kí ló mú ẹ dé rẹ̀ kí ló mú ẹ tó fi ṣe. ṣé ókè jẹ́ kí wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ kàkédé tí òkè ń fún ọkọ ẹ̀ ní òbòdò. nǹkan tó sọ fẹ́mi ń gbà yẹn ó ní pé làǹdẹ̀ ti change ó ní pé kí làǹdẹ̀ pé because ó wá bá mi ní àmẹ́rì gbà mí kí làǹdẹ̀ máì tí ì fi nǹkan sóhun tán ló máa ti kàn. mo wá sọ statement of ní tilẹ̀ tó lọ́hùn làǹdẹ̀ ò kí ń jẹ chicken so mòun náà ló sọ mo ní làǹdẹ̀ ò kí ń jẹ chicken tó wá lọ́jọ́ kan tá wá ṣe chicken tó máa ní àpò sọ pé ó dẹ̀ fún làǹdẹ̀ jẹ ó sọ pé làǹdẹ̀ ò kí ń jẹ chicken òun fún jẹ àwọn kíní ewu ẹ̀ nìyẹn pé ó dà pé àwọn kíní gan ó lè fà tó bá tẹ̀ ti stop láti máa fún ní chicken jẹ ká tún wá wò ká dẹ̀ tún ṣe àgbo ká dẹ̀ tún ṣe fún wọn bóyá ó dẹ̀ sọ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. ìdájọ́ chicken òfin jẹ́ pé kéèsì apẹ́ ó yàtọ̀ sí ìyàwó Mohbad dára. ó fún níwọ̀jẹ ni màá. mo sọ pé ikú tó pa ìyàwó Mohbad ìyàwó ẹ̀ ló yẹ kó hold responsible. ṣé o bímọ ọkùnrin dára. ọmọkùnrin ni èyí tó bí fúnlàndẹ. mi wàá mú àwọn méjì tó kún yẹn ọmọkùnrin ní ti. nígbà tí láǹdẹ̀ ìsákò nínú ilé lọ́jọ́ kìíní tó wá fi tó sọ́dà lágbe mo ní ó sì máa jẹ́wọ́ kí ló ṣe fún gbà yẹn dára. ó ti wà lórí kọ́. ó ti wọ̀ nǹkan. Number 3 ó wà ń bẹ̀ ó ló kẹ̀yìn sí wọn ó dẹ̀ ń gbọ́ tí wọ́n ń ṣe sound tí wọ́n ń fúnra wọn ní dọ́gì. ó dẹ̀ ń sọ fún gbogbo ayé pé it was not intentional ó ní plan and at the end of the day the thing tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin mẹ́ta ó dé ọ̀dọ̀ làǹdẹ̀ ṣé àǹjọ̀nú angel àbí ghost ló wọlé record tó fi dé ọ̀dọ̀ làǹdẹ̀. màá bóyá kẹ bá wà ní lẹ́yìn bíi pé wọ́n bára wọn ṣe dọ́gì nínú kitchen. bóyá kẹ bá mi invite làǹdẹ̀. màmá kò tí ì débi tó jẹ́ pé bàbá tí ní pé wọ̀gán fún àwọn ní head o tí ì ṣàlàyé bẹ̀yẹn. ó ti sọ fún yín ó exonerate ara ẹ̀. mọ́mí ṣé mo lè sọ̀rọ̀. yes. ẹ mọ̀ pé mo wà tipsy ìjọ yẹn mi lè parọ́ fún mi iṣẹ́ ọlọ́tí mo wà tipsy mi ní parọ́ fún yín so torí ẹ̀ ló dẹ̀ ṣe torí ẹ̀ ní merigold ẹ̀ ṣe ń bọ́ǹbù ọtí mọ́ mi bọ́ǹbù ó mọ̀ pé mi ò mọtí mu. That shouldn't be anyways I believe you've learnt your lesson. Mọ́mí mi ò mọtí mu rárá. I know, but that shouldn't be an excuse. Ṣé ẹ mọ̀ pé mi ò lè parọ́ fún yín ó rọ mí lọ sí ìjọ yẹn gẹ́gẹ́ burúkú tẹ̀ ń wí. I know. Ó rọ mí lọ tí yóò ní. Hold on. Another question. Nígbà tí ẹ wá ṣe truth adìẹ yẹn tán, wọ́n wá ṣe wọ́n wá lọ. How many days after ni Dara wá pè pé òun fẹ́ jẹ pizza? How many days after? Mi mọ̀ bóyá bí ẹjẹ ń wo ná. No, Dara kan ló pè o. Marigold ó ní Marigold push Dara. Ó push Dara. So that means they were together. Yes, ó push Dara pé. Together bí kéèyàn sọ pé yá pé sọ pé mo fẹ́ jẹ nǹkan báyìí. Ada fún point mo fẹ́ mú jáde níbẹ̀. Ada fún yín. Mi ò ní wá intima. Baba tí máa gbọ́ mi. Nígbà tí you have found out that is Lande's wife. Yes. When Dara now called you again, why are you giving her attention? Thank you very much, ma. After when they've done what they have done to me,
which I know that I'm in their net. Me more plot because girl yẹn náà wọ́n jọ plan ni. Me more plot tí wọ́n máa gbé jáde fún mi. Bóyá wọ́n máa lọ yí sí rape ni o. Bóyá wọ́n máa lọ fi tarnish image mi lọ́dọ̀ ọkọ wọn ni o. Pọ́ọ̀sì ẹjọ́ nítorí Ọlọ́run. Marigold ṣé wọ nìyẹn? Marigold. Bẹ́ẹ̀ni ma. Láti gbà yẹn. Bàbá tí bá mi mute go. Okay. Marigold ṣé wọ nìyẹn introduce ààrẹ? Bẹ́ẹ̀ni ma. Ta ló pe ṣé bọ̀bọ̀ yìí ló pè ẹ́ bàbá tí ló pè ẹ́ pé wá lé mi àbí wọ́n ló pè fún bọ̀ wá lé wọn? Má parọ́ ń bí o, má parọ́ ń bí mo burú sà gan-an, mo burú sà gan-an. Mi ní parọ́. Bẹ́ẹ̀ni, mi ò ní parọ́, mo dẹ̀ máa ṣàlàyé bí everything ṣe jẹ́ because bó ti bí. Ó máa ṣàlàyé, má rush mi, Esabod ló wá ló ń bẹ sọ̀rọ̀. Nígbà tó ló ń bọ̀ wá lé ẹ̀ ǹjẹ́ ó sọ fún pé òun múyàwó là ń dẹ̀ bọ̀. Rárá. Kí tó fi múyàwó là ń dẹ̀ lọ síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé ilé ọkọ ló wà. Ọjọ́ yẹn a jáde ní a lọ ra nǹkan ní sáìdì Ọmọlé. Èmi àti bàbá tí dẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa. So mo wá rántí pé wọ́n sọ pé àwọn ti kó wá sí Ọmọlé. Mo kọ̀ wá lọ mí pé wọ́n pé bí a mo fẹ́ ṣe launching àbí bóyá ọ̀rọ̀ MC àtọ̀ mi ò sọ̀rọ̀ MC àbí mo pè wọ́n fún MC rárá. Mo wá ní àpé bàbá tí mo dẹ̀ wà ní àdúgbò yín níbo lọ́dọ̀ yín kí n wá kẹ́yìn. And that is the first time tí màá lọ sílé wọn. Location láti máa ń pàdé tá bá dẹ̀ pàdé location ọmọ ìgbà mi ó máa róúnjẹ fún mi tó bá jẹ́ time tèmi náà fẹ́ róúnjẹ mo máa bá wọn róúnjẹ dání. So mi kì í pè wọ́n pé bóyá mo pè wọ́n pé mo ní ìdíwó kọ́ fún mi lówó never. Okay. So mo dẹ̀ pé wọ́n lọ́jọ́ yẹn nìyẹn ní pé àbábá tí mo wà ládùúgbò yẹn ṣe wà ń lé àwọn aláwọn wà ń lé wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ bóyá mo mú yàn bọ̀ mo kàn ní mo ń bọ̀ mo fẹ́ wá kẹ́yìn ní tilẹ̀ tọ́lọ́run bá dẹ̀ ṣe débẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ pé àpéta ni ẹni yìí wọ́n á ní àpé ọ̀rẹ́ mi ni kódà mi ìtẹ̀sọ́ pé mi orúkọ ẹ̀ gan mo kàn ní ọ̀rẹ́ mi náà wá ní òkè. O yìí torí sẹ̀ pé yàwó Lande ni. Mi torí sẹ̀ pé yàwó. Kò náà dẹ̀ mọ́. Mi mọ̀ bóyá wọ́n mọ̀ra mi lè parọ́ mi mọ̀ bóyá wọ́n mọ̀ra. So bí mo ṣe wá dọ́dọ̀ Lande bí mo ṣe dọ́dọ̀ bàbá tí òun ṣọlọ tí wọ́n mọ tí lẹ́yìn kan smoke mo á ń ṣínú fridge wọ́n mọ̀ mú ìwọlé mo á ń ṣínú fridge ọ̀pá bàbá tí ẹ̀yin ò tẹ̀ ní ọtí sílé tí something like that wọ́n dẹ̀ ní ó mọ̀ pé mi ò ṣọlọ tí mi ní ọtí sílé bí soda water bí nǹkan làwọn nílé meanwhile àwọn náà prepare láti dáná wọ́n fẹ́ dáná. So bí mo ṣe wá sọ wọ́n pé èmi máa mú nǹkan ọ̀hún wọ́n dẹ̀ fún mi ní wọ́n pe driver wọn wá wọ́n fún driver wọn ní ATM èmi àti driver wọn la jáde la lọ sí. Dọ̀dọ̀ pause. Ìgbà tẹ́ délé ẹlẹ́fẹ́ mutí ó wá lóhun ò lọ tí ń lé. Bẹ́ẹ̀ni. Ó wá fún ta ló fún driver ní nǹkan àbí bàbá tí ló lọ́rọ̀ tí. Rárá bàbá tí pé driver wọn wá wọ́n fún wọn ní ATM wọ́n wá ní kémi àti driver wọn ká lọ ra nǹkan tí a bá fẹ́. So a dẹ̀ dé store mo dẹ̀ ra drink. Ẹ jọ̀ọ́ má bínú ṣé Dára tẹ̀lé ìwọ àti driver lọ àbí ìwọ àti driver lẹ́jọ́ lọ? Èmi àti driver la lọ ra drink. Ó wá fi bàbá tí àti Dára sílẹ̀ inú ilé. Bẹ́ẹ̀ni mà. Okay. So ìgbà tí a wá dé bàbá títí wọ́n ti prepare iná dídá so wọ́n ní àpé ẹjẹ èmi kò bọ́ síbẹ̀ ntèmi mo kàn wọ́n ní àpé kí lẹ fẹ́ ṣe wọ́n wá ní iṣu àtẹ̀yìn pé ká ṣe iṣu àtẹ̀yìn náà pé àwọn ní iná fún oúnjẹ ní pé àwọn máa ń jẹun. Mọ́mì irọ́ ló ń pa o. Bàbá tí hold on má sọ ipe má gbé Bible dání hold on má gbé Bible dání mi ò lè bí Okay, mo ti gbọ́ máa má bínú. Wait, Marigold, hold on. Baba T, let her finish talking. You have your opportunity. Either is your word against us or her word against yours. Just wait and listen. To Okay, Mama, ma. jot point down, jot point to my react sit down. Okay, ma, ẹ má bínú. No, don't interrupt her. So a dẹ̀ dé. Nígbà tí farabalẹ̀ ẹbí náà ní ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ léèrè o. Okay ma. Ìwọ àti driver ẹ lọ ra kìnìkẹ́ tó fi mú ọ̀rẹ́ tó mú wọlé tó fi fílẹ̀ pẹ̀lú ọkùnrin. Ma mi ò ní any intention àbí bóyá kíní kan mi ò gbogbo nǹkan tí ó bá yín pé bóyá tí nǹkan bá ṣẹlẹ̀ èèyàn kọ́ ṣàmọ́ máa ro oríṣiríṣi mi ní intention pé bóyá mo fẹ́ lọ mo ní anything.
àjòjì ló mú wọnú ilé rẹ̀ ó wá fẹ́ lọ ra nǹkan kéré tó mú ó ṣe máa fi obìnrin ìyàwó lélẹ̀ pẹ̀lú single man is a question tí ìbẹ̀rẹ̀ pé ó ti wà pre-planned. kò sí kankan tí mo replan òun mo ṣe gbé bible mo ṣe gbé dání. ọ̀rọ̀ bible náà kò mí rẹ̀ ní ti gbé bible ìwé lásán ní sí scripture ìtí mò ń bí ẹlẹ́rìí ni wípé kí tó fi married woman ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀ pẹ̀lú single man nínú ilé tó dẹ̀ séyàn kankan mí ń bẹ̀. Mo filẹ̀ mi ìgbà tó ní pé ká lọ rọtí so wọn dẹ̀ ní pé ká jọ́ dẹ̀ ní à. ọ̀kadà lẹ́gbẹ́ ni tí ó gba èèyàn mẹ́ta ṣèbí mọ́tò lẹ́ fi lọ rọtí. bẹ́ẹ̀ ni mà. kílé tó sọpọ̀ rẹ̀ mi jẹ́ ká lọ rọtí. mi ìró dé gbogbo bẹ̀yẹn mà. kí ni association ẹ pẹ̀lú Lande? mo jẹ́ bíi manager then adé bíi family friend ṣá. ta ló gbé dára fún Lande? mi ìgbé dára fún Lande ó mọ dára ní ọ̀dọ̀ mi because mo ṣe event kékeré. ó mọ ọ̀dọ̀ ló ti ní ti dára. bẹ́ẹ̀ ni mà. ok fine ok máa sọ̀rọ̀ ẹ lọ. so bá a ṣe dé níbi tá a ti lọ ra drink so mo wá bí mo ṣe gbé drink yẹn lẹ̀ a gbé sínú fridge because kò tutù so mo wá ń dáná like wọ́n á fọwọ́ kan dáná ní kitchen because kitchen náà ni everybody náà wà so àwa ń sọ̀rọ̀ lọ so bàbá tí wàá ń sọ̀rọ̀ pa ìyàwó wọn something like that wọ́n ṣáà ń sọ̀rọ̀ like kan tí àwọn wọn ṣe kìnnìkan oríṣiríṣi so from there ní dára wá ní à pé eléyìí tá fi tí gbogbo ẹ̀kọ́ ṣe dọ́ọ̀bá yìí pé kìnnìkan ká ṣe truth or dare. ta ló kọ́kọ́ suggest truth or dare ṣé bàbá yìí ní àbíta ni. mo ṣe bàbá tí dára ló suggest pé ká ṣe truth or dare. wọ́n ní wọ́n ló suggest pé ká ṣe truth or dare kí lẹ ṣe débẹ̀ kí lẹ rò débẹ̀ kí ni intention yẹn láti lọ sí ilé ẹ̀ tó fi di ọ̀rọ̀ truth or dare tẹ́lẹ̀ fokó lóko gbá game. mi ò ní intention kankan mà. that make pé wàhálà tí ń ṣe 3 sums ti pẹ́. mi ò bá ṣe rú ẹ̀rì. tí ò bá ṣe rú ẹ̀rì ok accepted dára ní pé kẹ́ ṣe truth or dare kí ni wọ́n wá sọ. èmi ò sọ̀rọ̀ mọ́ ní à pé mo wá sọ sí pé mo ní bàbá tí ò kí ń mu ọtí ó wá ní àgbà tí wọn kí mọ tí ń pèsè bí 2 option ni wọ́n dẹ̀ máa fowó bẹ́ẹ̀ lára wọn. ok kó fi owó béèlì ààrẹ ṣé kíkí tó lọ kí nìyẹn ìdásí pé aṣẹ́wó ni wo àti dára ń ṣe kiri this is baba setup ó wá try láti lọ ṣe damage control ok ìgbà tó wá sí ọ̀rẹ́ ẹ̀ ní pé kẹ́ ṣe truth or dare tó wà related mọ́ okó àtẹ̀pọ̀n kí ni èsì fún tí ó yẹ kí ìwọ sọ fún dára sí ìyàwó ilé. mi ò fẹ́ mi lè para mi ò fẹ́ ní ìsìn mo dẹ̀ bàbá tí ni ó yá like adẹ̀ òun pé kí báwo ni géèmù yẹn ṣe lò. ìwọ́dẹ̀ bọ̀ aṣọ níwájú ọlọ́run àti ènìyàn ní tó bá ṣe yàn ń parọ́ fẹ́mi o. mi ìbọ́ṣọ mi ìbọ́ṣọ. ta ló kọ́kọ́ ń fi okó ẹ̀ ṣeré. ta ló lẹ́yìn tẹ́ mute ara yín ẹ má yẹ ń já yín lẹ̀ o. ta ló kọ́kọ́ ń fi okó ẹ̀ ṣeré nínú ìwà àti dára. mi ò fi okó wọn ṣeré. lókè ta ló ṣe bàbá tí wàá bọ́ ṣòkòtò. kò tí ì dé gbogbo bẹ̀yẹn mà. ó kì í máa sọ̀rọ̀ lọ. bàdẹ̀ fẹ́ ṣe game bọ́dẹ̀ ṣe ṣàlàyé èmi fọwọ́ kan dáná bí bọ́ ṣe ń ṣe géèmù yẹn náà wọ́n fi ọwọ́ kan ṣe géèmù. ilé tó fi ń dáná nílé ọkùnrin tó òde rí wáyé tó fi di pé wọ́n ló ń lọ kitchen tó lọ ń dáná níbẹ̀. ẹ lọ dominate ẹ with your bad negative aura ìtumọ̀ ẹ̀ nìyẹn. bí a máa sọ̀rọ̀ ẹ lọ. bàtò tí ń dáná ó ti dìyàwó ilé nìyẹn. ṣáàdì bí mo ṣe treat ìyàwó létí Adéyẹmí èmi ò kì í wá bias. kí lẹ rò débi truth or dare jọ fún mi ní answer yẹn ṣé bàbá tí lò kọ́kọ́ sọ gẹ́sẹ̀ pé truth or dare àbẹ́yìn girls yẹn lọ sọ bẹ́ẹ̀. dáradára ló sọ pé ká ṣe truth or dare. ẹjọ́ máa ẹ má bínú mà you know why it is unbelievable tó bá yẹ pé story tẹ put up yìí ẹ sọ wípé dára ò mọ bàbá tí likely kó má mọ dára and she got there for the first time how bold will she be to start a game nílé ẹni tí ò rí rí tí ò mọ̀ rí. tí wọn náà dẹ̀ ń sìn gẹ̀ ń bẹ̀. tí ìwọ́dẹ̀ wà ń bẹ̀ òun ló dẹ̀ máa sáré sọ wípé kẹ́ ẹ ṣe sexual truth or dare game
ó wà questionable. I'm sorry. ǹjẹ́ ìgbà tó sọ bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n sọ fún bàbá tí pé married woman ni. rárá mi sọ bẹ́ẹ̀. ok máa sọ̀rọ̀ ẹ lọ. so bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ truth or dare so ó wá wọ́n jọ bẹ̀rẹ̀ abẹ́ bẹ̀rẹ̀. abẹ̀rẹ̀ truth or dare. ẹ bẹ̀rẹ̀ truth or dare. so first dare mo mi ni first person mo wá ní àmọ́ díẹ̀ bàbá tí kì wọ́n da epo sí orí wọn. kí ló ń jẹ́ epo pupa kó dà sí orí ẹ̀. pé kó da epo pupa sí orí wọn so bàbá tí wàá ní à pé mo ń ṣe ètèpo tiwọn màá wá da epo tí mo manage màá wá dà sí orí máa ní àtẹ́bà lè ṣe ẹ̀dẹ̀mú short wọ́n wá ní à pé màá tẹ owó wọ́n dẹ̀ tẹ fine. kí ni intention yín láti lọ síbẹ̀ in the first case. mi ò ní any intention mọ́. tó sì ń tẹ́lẹ̀ pé ẹ wá dómi ni àbí kí ló fa gbogbo da epo sí rí. wá tó sì mi rí àwọn tó sì anybody wọn dẹ̀ mọ̀ bóyá mo ń gbọ́. mi ò set anybody up mọ́. ẹ̀yin mélòó lẹ wà nínú ilé. èmi bàbá tí dára then driver wọn jáde padà because driver wọn wọlé wọn jáde. so gbogbo bàtẹ́ ń ṣe géèmù yẹn driver yẹn ò sìn bẹ́ẹ̀ ní tilẹ̀ tọ́lọ́. bẹ́ẹ̀ni. báwo ni ìlànà ti wá gbọ́ ń tẹ́ ṣe níbẹ̀. mi ò mọ̀. ok mo máa sọ̀rọ̀ lọ. ok ma so bí adẹ ṣe ń ṣe géèmù yẹn wọn á díẹ̀ bàbá tí ń pe kàn da epo sórí so bàbá tí wàá ní à pé báwo làwọn ṣe máa da epo sórí pé ṣèbí káwọn mu short àbí káwọn tẹ 5,000 Mary ó dẹ̀ mọ̀ pé mi kì í mu ọtí ó wá ní kí lọ da epo mi sórí ó ti mọ̀ pé mi nílé dà sórí wọ́n dẹ̀ send 5,000 so from there wọ́n tún wá díẹ̀ ìgbà tí kíní ẹ̀ tàn sí wọn. ó send 5,000 àbí. bẹ́ẹ̀ni. ok. so ìgbà tó tún wáyá wọ́n wá tún kíní ẹ̀ dọ́dọ̀ wọ́n díẹ̀ dára pé àwọn díẹ̀ dára kí ló tẹ̀ díẹ̀ wọ́n ṣáà díẹ̀ dára fún nǹkan kan ṣá òun ṣe nǹkan tó le ó ṣe so dára náà wá díẹ̀ wọn padà pé mi lè rántí mi lè parọ́ wọ́n kàn díẹ̀ bọ̀ kò ń ṣe nǹkan tó le. bí wọ́n ní kó bọ́ bra. no wọ́n ní kó bọ́ bra. no wọ́n ní kó bọ́ bra wọ́n díẹ̀ sí nǹkan kan ní bọ̀ nǹkan yẹn kò le mi lè parọ́. yes ó ṣe. so ìgbà tí kíní ẹ̀ wá tàn sí mi ìgbà tó tàn sí àwọn náà dára ṣàwá díẹ̀ bàbá tí sí ara wọn. wọ́n sọ pé dára nìkan ló ń bí a o tí ì sọ pé wọ́n ń bí a o. dára díẹ̀ bàbá máa ẹ jẹ́ kí n ṣàlàyé bó ṣe jẹ́ so question tẹ́ bá ti wá fẹ́ put to me ẹ lè put ẹ̀ so máa máa dá yín. mo lè gbàgbé mo ń interview ẹ̀ náà ní yá máa sọ̀rọ̀ lọ dára tún díẹ̀ ẹ̀ ok. so dára wá díẹ̀ pé òun díẹ̀ wọn kó bọ́ ṣòkòtò wọn bàbá tí wàá ní báwo mo ṣe máa bọ́ ṣòkòtò ṣé ẹ̀yàn ọmọ ìṣe normal ṣá wọ́n ṣàfi ọ̀rọ̀ yẹn ṣeré awáyà ẹmu ṣọ́ọ̀tì ẹ̀gbá lè ṣe wọ́n dẹ̀ transfer wọ́n dà pọ̀ sí. ọmọ sì tún bí ẹ kí ni plan yín kẹ tó sọ pé ń bọ̀. èmi ò ní plan. iṣẹ́ aṣílẹ̀ ìjọ ń ṣe kiri for you to walk into his man's house bọ́ ṣòkòtò dépo sórí fowó béèlì ara ẹ ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa sọ̀rọ̀ lọ. so bó ṣàṣe àwọn méjèèjì wá ń díẹ̀ ara wọn sí dára wá ń díẹ̀ bàbá tí sí ààrẹ ìgbà tó wá tó stage kan tó bá ṣàn díẹ̀ bàbá tí máa sanwó àbí kọ́ mu ọtí so ìgbà tó wá tó stage kan dára wá ní bàbá tí ò jẹ́ kí géèmù yìí dùn jàre ní pé kí ló tọ́ ń ṣe báyìí láàrin obìnrin méjì something like that the mother pé ṣe bó mo máa díẹ̀ wọn sí nǹkan tí wọ́n lè ṣe ni ṣe bí tó ń pé so that like wọ́n máa díẹ̀ wọn sí nǹkan tí wọ́n lè ṣe pé báwo lòun ṣe ń dí èèyàn òun ṣe game wá ń dí èèyàn sí ara ẹ̀ mo ní o lè dí ẹ̀wọ̀n mo ní o ṣára wọn add one tí mò ń fún ọ pé kọ́ depo sórí àbí kọ́ sáré jáde nínú ilé kọ́ tún sáré wọlé padà. bọ́ tó kọ̀ pé yàwó lé ni ẹni tẹ́ ẹjọ́ lọ bẹ̀ àbó mọ̀. mo mọ̀ pé yàwó lé ni. máa sọ̀rọ̀ lọ. so mo wá ní à pé wàá dẹ̀ fún wọn ní ìyẹn bàbá tí wàá nù tẹ̀tí tó pé àwọn understand the game ni pé ó yá ká ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ báyìí bọ́dẹ̀ ṣe bẹ̀rẹ̀ the first thing ó díẹ̀ bàbá tí ni pé kí bàbá tí kó bọ́ ṣòkòtò bàbá tí wàá láwọn ò lè bọ́ ṣòkòtò àwọn máa sanwó ó tún wá dé bàbá tí wàá díẹ̀ yes bàbá díẹ̀ ní àwọn díẹ̀ kó bọ́ aṣọ tiẹ̀ ó wá bọ́ aṣọ bó ṣe wá bọ́ aṣọ bàbá tí wàá ní okay well play pé o ṣóhun pé o níwèrè àbí something like that ìgbà tí ó wá díẹ̀ bàbá tí padà náà ó wá lóun náà díẹ̀ bàbá tí kí bàbá tí bọ́ aṣọ tọ́pù tọwọ́ bàbá tí bọ́ aṣọ. ìwọ́dẹ̀ wà ń bẹ̀. yes mo wà ń bẹ̀ because àjọ ń ṣe géèmù ni so ìgbà tó tún wá yá wọ́n ṣàwọn ṣe géèmù yẹn débi pé
wọ́n wá like àwọn méjèèjì wá ń fèsì ara wọn wọ́n wá ń dí ara wọn sí ara wọn so wọ́n wá ṣe débi pé baba wọ́n wá ṣe débi pé òun díẹ̀ baba tí wá ní I dare you to come and give me doggy. Of course ẹ ti jí ilé already. So bóde bí baba tí dẹ̀ ṣe díẹ̀ pé kó wá give òun ní doggy wọ́n wá like baba tí wá ní ṣé mo fẹ́ máa wo àwọn ní pé kí n kọ ẹ̀yìn sí wọn náà máa ní èwo ni kọ ẹ̀yìn sí yín something like that pé wọ́n máa ní kò tẹ̀ need ó yá kọ like kí n kọ ẹ̀yìn sí wọn mo wá kọ ẹ̀yìn sí wọn wọ́n wá jọ ṣe nǹkan tó fẹ́ ṣe. But wọ́n kọjú sógiri. Bẹ́ẹ̀ ni like mo kọjú síwájú kitchen wọn. But wọ́n ṣe ń ṣe òun gbọ́ dúdú. Bẹ́ẹ̀ ni mo ń gbọ́ dúdú. Okay. So mo ní bàbá tí ṣe mo ní ẹ̀yìn àti dára ṣe wà ókè ṣá pé ọ̀rọ̀ géèmù tẹ́tí wá ṣe kò wá yé mi o ní pé normal ẹni ká ṣe truth or dare lóòótọ́ ó ní ká ṣe truth or dare abẹ̀rẹ̀ truth or dare ẹ wá rúnra yín ọ wá ní a ṣèbí géèmù ni ṣèbẹ́yìn lè ẹ sọ pé díẹ̀ nígbà náà wá ní ẹ. olùwà tó lórí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ màmá ẹ má bínú ṣé nígbà tí wọ́n ṣe tán ló ń béèrè question yìí àbí bọ́n ṣe ń ṣe lọ ló ń béèrè question. ìgbà tí wọ́n ṣe tán ni mo béèrè question yìí nígbà bẹ́ẹ̀ ni pé ẹ̀dẹ̀ wá ń dí ara yín sí nonsense lẹ́wọ́ ni bàbá tí wàá dáhùn pé ṣebí géèmù ni ṣebẹ́ sọ pé ẹni tí ò bá lè ṣe káwọn wá mu ọtí ni àbí káwọn tún tẹ owó something like that tí ò bá lè ṣe bóun ló máa bẹ́ẹ̀lì ara ẹ̀ out mi ò wá sọ̀rọ̀. lórí tó ṣe lé ọkọ nìwọ náà wá. rárá mọ́. Ok, máa sọ̀rọ̀ lọ. So mi ò wá dára wá sọ pé kí wo ni nonsense náà pé we are both mature yẹn pé nǹkan tó bá dẹ̀ ti like ọ̀rọ̀ tó wà nù géèmù yìí like àwa tá mọ géèmù yìí náà la mọ géèmù yìí pé so kò gbọdọ̀ jáde síta. kí ló dé tẹ fi mọ géèmù yẹn ṣé ìyàwó làdẹ ṣì wà nílé àbíkú nígbà yẹn àbíkú sì ń bẹ mọ. ó wà ń bẹ like ìgbà tí mo sọ pé ìgbà tí mo sọ̀rọ̀ pé ìgbà tí mo sọ̀rọ̀ pé èwo ni gbogbo òṣìtẹ́wájọ́ ṣe báyìí pé nígbà ẹ ti ń fi like ẹ ti ń fi sex sínú game nípe náà máa nà máa ó yẹ kó máa dí ẹ̀wọ̀n sí nǹkan tí wọn ò lè ṣe based on pé ó ṣàlàyé pé bẹ́ẹ̀ ṣe ń challenge wàá lè máa san owó fún yín. Yes, Marigolds, if you are Marigolds, if truly you don't have any ulterior motive or any pre-planned, when Babati, if truly, allegedly, because it's your word against Babati, is Babati words against you. Afiti dara to shiketa yin to batun wasibi lo le tun clear lo le fún wa ní clarity clear picture. Nígbà tí Babati nígbà tí o so because on exonerate ara yin sin pé o bá wọn bọ́ṣọ hold on ó ní wọ́n dà gbogbo wa kọ́ lọ máa sùn síbì kan náà kọrí síbì kan náà and it's not everybody that will be stupid or dense. You said ìwọ ló máa rojọ́ àwọn èèyàn ọ̀jọ̀gbọ́n tó wà ń bì náà máa fi tí gbọ́ náà máa dẹ̀ sọ. But my question to you is that if you don't have any pre-planned or possible kó ṣẹlẹ̀ kó má ní pre-planned, but if you don't have a pre-planned, you don't have ulterior motive, and you call Lande your that is your boss, his friend, his manager, and ìyàwó ẹ̀ wá díà ìwọ ló dẹ̀ mú débẹ̀ ó díà. bàtò ní má bá gbé bns bàtò mú débẹ̀ kò sọ pé this is ìyàwó Lande. That's what I'm saying. That's bẹ́ẹ̀ ni ma ló pè. kí n sọ pé skit maker gan because kò ṣe skit maker. Okay, but o sọ fún wọn pé hold on o pè ní skit maker but o sọ pé ìyàwó Lande ni. Mi sọ pé ìyàwó Lande ni. So number one tó ti kọ́kọ́ ti jẹ̀bi nìyẹn. Number two, nígbà tí ó wá dé stage tí wọ́n ti kọjú síra wọn, wọ́n ti yọ̀wọ́ ní setting according to what you said. Yes. Tán ti ní bọ́ṣòkòtò bọ́ṣọ tí ò sì di pé fún wọn ní dọ́gì o tó di pé bọ́ṣọ. If you're a true friend and a manager of Lande, Babati, ẹ wò ebi tá a ṣe dé ó ti tó, let's go. You did not do that. Ìkejì nìyẹn o. Number three, ó wà ń bẹ̀ ó ló kẹ̀yìn sí wọn ó dẹ̀ ń gbọ́ tí wọ́n ń ṣe sound tí wọ́n ń fúnra wọn ní dọ́gì. Ó dẹ̀ ń sọ fún gbogbo ayé pé it was not intentional. Ó ní plan. And at the end of the day, the thing tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin mẹ́ta ó dé ọ̀dọ̀ Lande. Ṣé àjọ̀nú angel àbí ghost ló wọlé record tó fi dé ọ̀dọ̀ Lande? Màá bóyá kẹ bá wà ní lẹ́yìn bí pé wọ́n bára wọn ṣe dọ́gì nínú kitchen. Okay.
bóyá kí bá mi invite màmá kò tí ì débi tó jẹ́ pé bàbá tí ní pé wọ̀gán fún àwọn ní head o ò tí ì ṣàlàyé ibẹ̀ yẹn. tí bá fún bàbá ó ti sọ fún yín ó exonerate ara ẹ̀. gbé bíbélì sílẹ̀ gbé báìbù sílẹ̀ kò sọ̀rọ̀ báìbù má wọ̀rí. dọ́gì gbogbo ègún ní báìbù mo jẹ́ tèmi máa ń sọ̀rọ̀. mi ò bá fún bàbá tí ń dọ́gì gbogbo ègún ní bíbélì ó máa jẹ́ ti bàbá tí àdàbí tí bá ní ẹni. ẹjọ́ tó rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbo ni ó yàtọ̀ sí ètò rò ní bíbá. ọ̀rọ̀ ti yàtọ̀ nǹkan tí mo sọ ẹjọ́ tó rò tẹ́lẹ̀ ó ti yàtọ̀. ọ̀rọ̀ ẹ ti yàtọ̀ níbi tó ti kọ́kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àti tó ń sọ sí ọ̀rọ̀ ẹ ti yàtọ̀. ó ti yàtọ̀. kí ni nǹkan tó yàtọ̀ ń bẹ́ẹ̀ mà. nígbà tó kọ́kọ́ sọ̀rọ̀ lọ́hùn ó sọ wípé o introduce Dara as skit maker. mi ì sọ bẹ́ẹ̀ ẹ má parọ́ mọ́ mi. ok Dara nígbà tó sọ wípé ẹ má fi ọ̀rọ̀ sí mi lẹ́nu mà ẹ jù torí Ọlọ́run mi ò sọ bẹ́ẹ̀ nǹkan tí mo sọ ẹ lọ gbọ́ dáadáa. ok máa gbọ́ àti gbọ́. mo ní pé mo introduce Dara as a friend. a ti gbàgbé kí n ṣe skit maker but ọ̀gá ẹ̀ ni làǹdẹ̀ kí ló mú ìyàwó ilé àwọn lè single man. Mary go Dara don't shout. mo jẹ̀bi mo jẹ̀bi sọ́nà mo ní mo jẹ̀bi torí pé mo mú sórí gbogbo tó ṣẹlẹ̀ láàrin Dara àti tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ ti ṣe fún several men. Mary ẹ jẹ́ sọ kínní kan nígbà tí wọ́n accuse ẹ pé o fún baba tí ní head you are quick to pick the Bible láti búra. máa gbọ́ wait Mary go wait. mo ṣe dì í mú. But you are not quick when wọ́n sọ fún ẹ wípé it's intentional. Ipe ta ló record you are not quick to pick the Bible láti búra. torí mi ò mẹ́ni you are not quick to pick that Bible láti búra pé o lọ́kọ́. for the baba tí níbi tá a ti ń ṣe game kí gbogbo ègún ní bíbélì ó jẹ́ tèmi ṣùgbọ́n tí bá record baba tí gbogbo ègún ní bíbélì tó fi pa ó máa jẹ́ tiwọn àdàbí tó bá yẹ pé mo wá burúkú baba tí ló kù àbí mo ní intention sí wọn. I don't know. Ẹ lè pe baba tí ẹ lè drag landẹ̀. Ok, yín mẹ́ta lẹ́wọ̀n. I don't know. Báwo ni rìkọ́dì yẹn ṣe dọ́wọ́ landẹ̀ pé wọ́n ṣe dọ́gì toró sọ fẹ́mi ilé ni. I don't know. Pé wọ́n ṣe dọ́gì ní kitchen. Mi ò mọ̀. Mi ò mọ̀ bí rìkọ́dì ṣe dọ́wọ́ landẹ̀. Jerry, in my own mo mú ìyàwó ilé lọ sí ọ̀dọ̀ èèyàn mi ò dẹ̀ ní intention mi ò sọ pé bóyá mi ò rò. Mo jẹ̀bi accepted. Okay. Shari, Baba T, in as much as T I'm blame Marigold of àwọn ìwà tó ń wù gẹ́gẹ́ bíi pé ó jẹ́ manager landẹ̀ ó dẹ̀ mọ̀ pé ìyàwó ilé lòun mú lọ sí ibi tó mú lọ. You yourself, Baba T, you are to be blamed as well. Mi ní sọ pé torí pé ó jẹ́ ọmọ sí mi ní sọ pé torí pé but BNF vulgarism ìsọkúsọ yẹn ọ̀dọ̀ kò sí bẹ́yẹn ṣe máa sọ̀rọ̀ okó lẹ́gbẹ̀ẹ́ òbò lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ẹ jẹ́ ká túbọ̀ yẹn. Ní sùúrù àwọn tó gẹ́gẹ́ bí mo ṣe mọ Baba T ṣe ń gbọ́ ṣe bẹ́ẹ̀ mi ni mo fa Baba T the industry. Baba T is not is supposed to be disciplined. O kọ́ṣẹ́ débẹ̀ ó dẹ̀ mẹ́kọ̀ọ́ débẹ̀. Discipline ò débi epo sórí. Ẹni sùúrù. Baba T tèmi mọ̀ o bóyá lórí ṣáyó level ló jẹ́ kó mess up but nígbà tí wọ́n mú ọmọbìnrin yẹn wá tó ní stranger ni tó mọ̀ rí. So they go to the you put yourself, your career, your image at risk, and that is what you're paying for now. And I hope this will be a lesson to everyone. You understand? You don't take chances. You don't risk. Other paying me ti Ọlọ́run fún ní ògo àti stardom value because if you know what you have, you will not want to lose it. Over what? Over olóṣọ́ pé 1 minute lẹ fi jọ pé o ti ṣe whatever, you know, over 1 minute enjoyment or 5 minutes enjoyment or whatever. That is ridiculous. To be honest, I'm very upset. I'm very upset. You know, BBC here because you lost control. You lost control. You understand? And it is very, very bad. Mommy, ṣé mo lè sọ̀rọ̀? Yes. Ẹ mọ̀ pé mo wà tipsy ńjọ́ yẹn mi lè parọ́ fún mi iṣẹ́ ọlọ́tí mo wà tipsy
mi ní parọ́ fún yín so torí ẹ̀ ló dẹ̀ ṣe torí ẹ̀ ní merigold ẹ̀ ṣe ń bọ́ǹbù ọtí mọ́ mi bọ́ǹbù ó mọ̀ pé mi ò mọ tí mu. That shouldn't be. Anyways, I believe you've learnt your lesson. Mommy, mi ò mọ tí mu rárá. I know, but that shouldn't be an excuse. Ṣé mi ò lè parọ́ fún yín? Ó rọ mí lọ sí jọ yẹn gẹ́ burúkú tẹ̀ ń wé. I know. Papa wèrè, ó rọ mí lọ sí yóò ní. Hold on. Má tó sọ fẹ́ pé òun kì í mutí. Ìka ni ó rọ mí lọ sí yóò ní ìka. Bàbá tí ò mọtí lọ́jọ́ tá à ń sọ ẹ̀ one shot. Àbáyé ẹ fẹ́ kala go. Hey, don't go to that route. Baba T, don't go to that route. Why is she lying? Baba T, you have already put yourself in a mess. You understand? Mommy. Don't. Àníká bá máa parọ́ tó bá ti di kọ́. Ṣé pé àbí ẹ má bínú, ó kàn ká mi lára ni fún parọ́. Marigold, all being said, in this now, over 5,000 people are watching you, and I'll ask you as well the same thing. I want you to address everybody. Kì í ṣe about a minimum start truth or dare okay, you have been caught in this situation, you understand, and it's terrible, it's a messy one. So address the public, the nation, everybody watching, so that you will tell them. Maybe you apologize for what you have done. You tell them where you have been wrong. I will never apologize because I've never been wrong. Because side ibite meeting woman sọ pé tí kò bá ṣẹlẹ̀ tán lóníkálùkù máa wo bí tó ti wrong. Mi ò mọ̀ pé ìkan wrong pé mo lọ síbi kankan yẹn pé bí mo ní any intention láti mú ọ̀rẹ́ lọ síbẹ̀. Mo lọ sọ́dọ̀ wọn nìyẹn. Mo ní bàbá tí ṣe ń gbé ẹ̀ṣẹ̀ wà ní àdúgbò bá ilẹ̀ wa. Mo fẹ́ wá kí yín adẹjọ́ lọ nìyẹn. Okay, fine. Everybody no match up. Ó dá game kalẹ̀. A bẹ̀rẹ̀ game. A dẹ̀ ṣe. Reason why tí bàbá tí fún wa parọ́ mọ́ mi pé mo sọ́ọ̀kà wọn tí mi ò dẹ̀ sọ́ọ̀kà wọn. Tẹ́tí wá ní mo bọ́ra sí wòwò tí mi ò dẹ̀ bọ́ra sí wòwò. Nígbà tẹ̀dẹ̀ ń ṣe game yìí lọ́wọ́. The same yìí náà mo sọ pé dára o lè máa jẹ́ bàbá tí sí àwọn nǹkan báyìí. Wàá dé àwọn sí ìgbọ́sẹ̀ pé wọn ò lè ṣe bí kò ṣe gbá bí kò depo sórí àbí kò sáré wọlé. Ẹ̀dẹ̀ sọ ẹni ṣe mo fẹ́ máa ránù yín fún eré sísá ní àgbàlagbà something like that. So tó bá yẹ kó bóyá ìméjèèjì ti ní feelings fúnra yín ni ṣe bí díẹ̀ mi náà ṣé mo ṣe ni sọ̀rọ̀ ṣé mo ṣe díẹ̀ tẹ́ fún mi did I do it. Díẹ̀ wo ni wọ́n díẹ̀ ìwọ Marigold, what kind of díẹ̀ ni bàbá tí díẹ̀, what kind of díẹ̀ ni ọ̀rẹ́ díẹ̀. Ọ̀rẹ́ mi díẹ̀ mi sí bàbá tí wọ́n ní kí n kiss bàbá tí mo dẹ̀ ní mi ò lè ṣe mo máa mu short. Okay, kí ni bàbá tí díẹ̀. Bàbá tí díẹ̀ mi pé kí n finger ọ̀rẹ́ mi mo dẹ̀ ní pé mi ò ṣe lesbian I can't do it. Irọ́ ló ń pa. I have to even get out of here. He says irọ́ ló ń pa. Ìṣù lọ́wọ́ tẹ̀ ń wò yẹn. Irọ́ ló ń pa ìṣù yẹn. Ọlọ́run ti mú yẹn. Ẹni Marigold ìwọ ló lè play mi fọ́rọ̀ yìí lọ play orúkọ mi tí mo ní bàbá tí láàrin èmi àti yín náà ṣé nǹkan mo mú dára lóòótọ́ ẹ sọ pé ẹ mọ̀ dára because Ọlọ́run God so good. My brother was very smart. Tó fi ní kí n record ọ̀rọ̀ yín. I have your record. Yes. Màá gbọ́ sẹ́. I have your record. Torí pé mo wọ́n pé kò tọ́ sí mi lẹ́nu kí n sọ pé báyàwó lé sùn. Torí pé àwọn èèyàn máa bá mi pé mo mú ìyàwó lé wá sọ́dọ̀ yín fine accepted. Which I don't know pé ẹ̀yin méjèèjì tó ń bá ẹbí wo ló wá ń bí mí nìsín? Ìwọ ló léèsì wa pọ̀ náà, ìwọ ló create gbogbo fún náà. Èmi mo lè sí ìpapọ̀ pé kẹfúnra yín dọ́gì, tẹ́jọ́ pé méjèèjì lọ dí ara yín síra yín. Èmi mo lé ni mo sọ ní pé kẹjọ fúnra yín dọ́gì, èmi mo ní pé kẹ fíńgà. Ṣebí wọ head, ìwọ náà head mi náà. Ẹ fi ilé ayé yín ṣépè sí ń pé. Oya jíjẹ má wọrí ìyẹn kọ́ ni bone of contention. Má wọrí ìyẹn kọ́ ni bone of contention.
gbogbo nǹkan tí mo ní láyé mi kó bàjẹ́ Mary go play recording yẹn ó máa ẹ máa justify. jákulẹ̀ ní lágbára Ọlọ́run. Má ṣe pé àbí tí wọ́n wá ẹ̀kọ́ burúkú fún àbí I have to get out of here. This is not fair. I don't like this for my brand. I don't like this for my brand. Calm down. Mi fún pẹ̀lú grandfather mi tẹ́ni kí wọ́n máa sọ fún mi tí mo ní I don't want to come out in the first place. Because Dara wà nínú àwọn tó yẹ kí n come out pé something like this yóò kọ́ tó come out pé torí pé àwọn èèyàn rò pé Dara bí ni pé èmi mo lọ sọ fọ́kàn which means mi ò mọ̀ gbogbo chat lórí fóònù ìyàwó ẹ̀ ṣé kò rí ni ṣé mo mọ̀ bóyá ẹ̀yin méjèèjì tún bá ara yín sọ̀rọ̀ ni. Má bínú play recording yẹn. Má bínú play recording tó fi sọ pé kò bọ́ta wá defender wọn. Mary Gold ṣé mo pé àwọn nǹkan tó lè justify ìwọ gangan náà. Mi ò lè play ẹ̀ bíbá tí mọ̀mí ẹ sábọ̀ tó bá béèrè lọ́mí àbí tó bá mo lè send ẹ̀ sí wọn kọ́ rí tó mi lè play ẹ̀ bíbá. Okay bá a bí kí ọkùnrin kan dá sí ọ̀rọ̀ yẹn if not so máa já yín sọ̀kalẹ̀. Wọ́n jẹ́ wọn parọ́ mọ́. Ọkùnrin wo ló. If you're not talking. Ẹ káàárọ̀ gbogbo lé mo kí everybody màmá mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun. Balẹ̀ o lábẹ́ ẹ introduce ara yín. Fọlọ́runṣọ́ Àlàbí lórúkọ mi so mo jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ pé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ tàbí bóyá àwọn nǹkan tí ó jẹ́ strange something tó bá happen tí a máa ń jẹ́ kí àwọn èèyàn kó gbọ́ like irú nǹkan tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́wọ́ báyìí tó dẹ̀ jẹ́ pé a máa make sure pé a rí òdodo ọ̀rọ̀ àti pé báwo ni nǹkan yẹn gan ṣe ṣẹlẹ̀ so ìdí rẹ̀ tó jẹ́ kí n farabalẹ̀ láti máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí dáadáa. Wòkìlmọ̀ Yorùbá TV.